ó mọ̀ wá lágbára báyìí ó lágbára o àwọn àjọ DSS wọ́n tún ti mú ògbóǹtarìgì báńdíìtì tí ń tún lọ Mẹ́kà o Mẹ́kà yìí náà sáà ní sá àbí wọ́n ń lọ lé Ọlọ́run wọ́n tún ti mú Sani Galadi ní o ní ẹ́pọ̀tù tí ń bẹ nílùú Sokoto nígbà tó ń gbìyànjú pé òun náà fẹ́ lọ sí Mẹ́kà ó fẹ́ lọ sin lọ́ọ̀ ní Mẹ́kà wọ́n bá mú sínkín bó o ló ṣe jẹ́ bó o làṣírí ṣe tú bó o lọ́wọ́ ṣe tẹ̀ mo máa gbé yín débẹ̀ kì í tún ṣèyẹn nìkan o ẹ wo operation tó tún lágbára tún wáyé lónìí nílùú Mẹ́kà o wọ́n tún ti mẹ́lòmíì náà o àdó alérò ògbóǹtarìgì báńdíìtì ni kódà bẹ́ẹ̀ bá ń sọ pé bàbá àṣàlẹ̀ gbogbo báńdíìtì òun gan ló fẹ́ẹ́ jẹ́ bẹ́ẹ̀ o wọ́n lọ mú ìyá rẹ̀ àti ìyàwó rẹ̀ wọ́n ní Saudi Arabia ni wọ́n ń gbé wọ́n ti lọ mú wọn o ó dàbí pé bóyá ìjọba Nàìjíríà ti fẹ́ serious lórí ọ̀rọ̀ àwọn báńdíìtì Saudi Arabia ni wọ́n ti lọ mú ìyá àdó àìlérò ò ní wọ́n porúkọ ẹ̀ wọ́n ní àìmọye ìjínigbé tó lágbára tó ti conduct àìmọye ìṣekúpani kódà wọ́n tún ní bóun tún ṣe ń ṣe báńdíìtì tiẹ̀ pé ó tún ní àwọn kan nílùú òkèèrè tí wọ́n ń fún lówó ńláńlá tí wọ́n fi ń ṣe operation wọ́n ní líǹkì tó ní kó lágbára ṣùgbọ́n wọ́n ti mú ìyàwó wọ́n mú ìyá rẹ̀ tí wọ́n ń gbé ní orílẹ̀-èdè Saudi Arabia bó ló ṣe jẹ́ wọ́n yànnàná fún ẹ̀yin èèyàn eléyìí tó lágbára o àwọn àgbààgbà ní ìlú Ìbàdàn àtàwọn àgbààgbà l'Ógbómọ̀ṣọ́ wọ́n ti yarí mọ́ gómìnà Ṣèyí Mákindé lọ́wọ́ wípé kò sí ní tó jọ kó ló fẹ́ sọ Aláàfin di permanent chairman fún gbogbo àwọn lọ́balọ́ba yẹn fún traditional rulers nípínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ní kò jọ wọ́n láwọn ò ní gbà àwọn Ògbómọ̀ṣọ́ yarí wá gbọ́n tó tún sọ wọ́n ní ṣe rí Ọ̀yọ́ ọjọ́ tí wọ́n ń pariwo pé Ọ̀yọ́ empire wọ́n ní Ọ̀yọ́ empire ti wó ti pẹ́ ó ti wó Ọ̀yọ́ tuntun nìyí tá a wà yìí agbára tí Ọ̀yọ́ empire ajọ́ tó ní òun kọ́ ni Ọ̀yọ́ eléyìí ni o wọ́n nítorí náà gbogbo tá à ń pè ní Ọ̀yọ́ empire ajọ́ wọn ló ti kọjá wọn níjọba tuntun la wà kò sí tó jọ o pé Aláàfin nìkan ni ó mọ jẹ sí àmàlù lọ títí wọ́n ní no àwọn ò mọ rotate ẹ ní ọ̀rọ̀ dojú ẹ ẹ wo ìyẹn nìkan tó kọ ìmí tó ń bẹ ń bí àkójọpọ̀ ní ẹ̀yin èèyàn ẹ máa pín ẹ share ẹ jẹ́ ó lọ fà o ẹ ti mọ̀ wípé lórí ìkànnì Àràbà gbogbo tó bá ń ṣẹlẹ̀ káàkiri àwọn ìlú wa ẹ là ń gbìyànjú láti mọ̀ mú wa fún ẹ̀yin èèyàn eléyìí ó mọ̀ tún gbẹnu tán ọmọbìnrin kan tí wọ́n porúkọ ẹ̀ ní Zainabtori ni wọ́n porúkọ ẹ̀ ní Zamfara ló bá mọ̀ yípadà olólùn ti di Christian tó lòun dà báyìí bí àwọn onísàárì àbí wọ́n ṣe gbámú nìyẹn ó ti wà ní ọ̀dọ̀ àwọn onísàárì wọ́n ní yóò fojú balẹ̀ ẹjọ́ kódà gbogbo àwọn èèyàn ni wọ́n ti gbẹ̀mí sókè ní gbogbo àgbáyé báyìí wípé ó ṣeé ṣe kí wọ́n tún ní wọ́n pa Zainabtori eléyìí náà o torí pé lòun di Christian kódà àwọn àgbààgbà lọ́yà lóríṣiríṣi ti ń dìde wípé oníkálukú ló lẹ́tọ̀ọ́ láti ṣẹ̀sìn tó bá wù pé ọmọ eléyìí Zainabtori ní rí pa ní Zamfara bá gbé lọ sàríà tó jù bẹ́ẹ̀ lọ ní rí pa bẹ́ẹ̀ bá sì gbàgbé kò pẹ́ lórílẹ̀‐èdè Amẹ́ríkà sọ̀rọ̀ wípé gbogbo táwọn ń rí wípé wọ́n ní àwọn ẹlẹ́sìn láà ní Nàìjíríà pé ìjọba Nàìjíríà páwọn ó sanction wọn ṣùgbọ́n bó ní gbogbo eléyìí ṣe jẹ́ mo máa gbé yín débẹ̀ wọ́n yànnàná fún ẹ̀yin èèyàn wa ẹ wo ìkànnì Àràbà náà ní àkójọpọ̀ náà sì ni mo tún ti gbé dé bá a ṣe máa ń gbé wá lójoojúmọ́ lóní fẹlifẹli ẹ máa pín ẹ share lógúnlógún ẹ share lọ́gbọ̀nlọ́gbọ̀n kó kan gbogbo àwọn èèyàn wa kó kàn wọ́n lára káwọn náà lè mọ tí ń ṣẹlẹ̀ káàkiri àwọn ìlú wa ẹ wo ẹjẹ́ ń bẹ̀rẹ̀ báyìí àní ta lè nìyàn Ọlọ́run gan ta lè nìyàn Ọlọ́run àwọn báńdíìtì tí wọ́n ti pààyàn Mẹ́kà náà máa ń lọ bẹ́ẹ̀ bá gbàgbé ìjẹta ni mo fi tó ẹ̀yin èèyàn wa létí pé ọwọ́ mọ̀tẹ̀ kan ní airport nílùú Àbújá tó náà ń lọ Mẹ́kà ìmí ìtúnrè o ọwọ́ tó ti tẹ̀mí yìí o àwọn àjọ DSS náà ló kú tún mú bó ló tún ṣe jẹ́ ìkan tí wọ́n ń pe orúkọ ẹ̀ ní Sani Galadi ni o nílùú Sokoto ibẹ̀ lọ́wọ́ ti tẹ̀ o ní Sultan Abubakar International Airport Sokoto ibẹ̀ lòun náà mọ̀ tún gbìyànjú pé òun náà fẹ́ lọ Mẹ́kà o ẹ̀dúró náà ṣé gbogbo bandit ṣé wọ́n mọ Ọlọ́run ni àwọn tí wọ́n ń pààyàn gbowó ẹ̀jẹ̀ ó bá yìí tó yàn sọ ṣe Allah Akbar Ọlọ́run mọ̀ kú sùúrù lọ́rùn o àbí sọ́lọ́run kú sùúrù lọ́rùn now Sani Galadi òun náà lọ́wọ́ mọ̀ tó tẹ̀ Sokoto yìí náà lọ́wọ́ ti tẹ̀ ní airport kódà àwọn èèyàn wọ́n ní ibi tí àwọn èèyàn ti tò tí wọ́n ti ń yẹ̀wé wọn wò
wọ́n ní àwọn DSS pé wọ́n ti ń wá kiri tẹ́lẹ̀ wípé bí wọ́n ṣe gbọ́ tí wọ́n ta wọ́n lólobó pé ó ti dé airport o làwọn náà bá ṣe kéde ni wọ́n bá ta pákítí mọ́ra ni wọ́n ń sọ ibi tí ó ti di pé wọ́n ń yẹ̀wé ṣe gbogbo ẹ̀ náà wò wọ́n lò náà mọ̀ ní ọwọ́ àwọn àjọ DSS ló mọ̀ ti tẹ Sanni Gàládì ni wọ́n bá gbé kán kódà àwọn akọ̀ròyìn wọ́n tún tẹ̀síwájú wọ́n ṣèwádìí ìkan nínú àwọn ẹ̀ṣọ́ aláàbò tó ní ẹjọ́ ẹ mọ́ dàákọ̀ mi fáyé n ò sí nípò pé kí n mọ́ sọ àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí wọ́n ní ṣe rí Gàládì tá à ń sọ yìí ó lọ́daràn ńlá ni ọ̀daràn táwọn ti declare wanted látọjọ́ tó ti pẹ́ ni ẹ̀yin èèyàn ó ní àwọn ti gbìyànjú báwọn sì ṣe gbọ́ wípé ó ti wà ní airport báyìí làwọn ṣe yá tètè gbé lóní pọ́nkán ẹ̀yin èèyàn kí wàá láwàá sọ̀rọ̀ àwọn pípù yìí sí àwọn bandit tí wọ́n ń gbénú gbó tí wọ́n ti gba ransom lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n ti fẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣòfò airport ni wọ́n ti mú wọ́n ń lọ Mẹ́kà wọ́n láwọn ń lọ lé Ọlọ́run ẹgbọ́n sí ilé Ọlọ́run náà ń lọ owó ransom tí wọ́n ti gbà lọ́wọ́ àwọn èèyàn náà là ń kó lọ Mẹ́kà o wọ́n ti wá gbàgbọ́ pé bàbá ti dé Mẹ́kà Ọlọ́run ó darí gbogbo ẹ̀ṣẹ̀ jìn ó lágbára o inú mi kàn ti ẹ̀dùn bí wọ́n ṣe ń sà wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan àwọn èèyàn tó wá tẹ̀síwájú ìyẹn àwọn akọ̀ròyìn wípé àwọn tá à ń sọ yìí ó yẹ kí ìjọba ó ti rí wọn mú bó ni wọ́n ṣe rí pásítọ̀tù tí wọ́n fẹ́ fi rìnrìn àjò bó ni wọ́n ṣe gbà ibo ni wọ́n ti rí ẹni tó sọ̀rọ̀ ó ní ẹ wò ẹ mọ̀ pọ̀ ní fún pọ̀ ẹ lọ bí àwọn tí wọ́n wà ní passport office kẹ́ bí wọ́n bó náà ṣe fún wọn ní passport oníṣẹ́ tí wọn àwọn ti ṣiṣẹ́ tàwọn o àwọn ti trace wọn àwọn sì ti mú ń bẹ ní kólú àwọn báyìí tí ń kà bòròbòrò wọ́n ní kò ní bọ́ ń bẹ̀ kọ́lọ̀ kó mọ̀ kó wa yọ ṣẹ́rí míì tó tún wá jọni lójú ó mọ̀ tó ní ìròyìn míì tó tún jáde lónìí wípé ògbólógbò bandit kan wà tó jẹ́ wípé wọ́n bá ní àwọn tí ń da gbogbo òkè ọya rú number 1 ni Àdó Alérò ni wọ́n po oko ẹ̀ bó wà ní tiẹ̀ ṣe jẹ́ wọ́n ní tá bá ń sọ pé àwọn international bandit tó ní líǹkì tó lágbára wọ́n ní Àdó Alérò yìí wọ́n ní bàbá àṣàlẹ̀ ńlá ni wọ́n ní tá bá ń sọ pé ká jí ọ̀pọ̀ àwọn èèyàn kó ní Sàǹfàrà àti gbogbo àwọn ìpínlẹ̀ tó súnmọ́ wọn wọ́n lòun lè máa bá ń bẹ̀ pé kì í jẹ́ èèyàn kan jẹ́ èèyàn méjì ìmọ̀ kó wọn pọ̀ ni wọ́n ní àìmọye owó òbítíbitì owó tó ti gbàgbàgbà lọ́wọ́ àwọn èèyàn kódà wọ́n ní àwọn ẹ̀ṣọ́ aláàbò ti declare wanted látọjọ́ tó ti pẹ́ wọ́n ti wá wọn ò rí mú wọ́n ní olóbó ló ta wọ́n wípé ìyàwó rẹ̀ àti ìyá rẹ̀ orílẹ̀-èdè Saudi ni wọ́n ń gbé kódà gbígbé tí wọ́n ní wọ́n ń gbé bẹ̀ wọ́n ní wọ́n ṣe bí ìgbà tó jẹ́ pé ibẹ̀ ni wọ́n ń gbé o wọ́n ní identity ni wọ́n ń lò ṣùgbọ́n pẹ̀lú iṣẹ́ tó lágbára tí àwọn ẹ̀ṣọ́ aláàbò orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ṣe pẹ̀lú ẹ̀ṣọ́ àwọn aláàbò tí ń bẹ lórílẹ̀-èdè Saudi Arabia wọ́n ní àwọn ẹ̀ṣọ́ aláàbò Saudi ni wọ́n bá gbìyànjú lónìí o kódà wọ́n ní Medina gangan ni wọ́n ti ra wọn kó lónìí àtìyá àtìyàwó rẹ̀ wọ́n náà ti ra wọn kó kódà wọ́n ní wọ́n ti ń fọ̀rọ̀ ńlá wọ́n ti fi ń wá wọn lẹ́nu wò pé kí wọ́n lè gẹ́tì gbogbo information ibi tí wọ́n ti ń gbowó àwọn tí ń sẹ́ndì owó sí oríṣiríṣi bí wọ́n ṣàṣe rìnrìn ìbànújẹ́ wọn tí wọ́n ń pa àwọn èèyàn lẹ́kúnjayé tí wọ́n láwọn ń lọ Mẹ́kà ọ̀jálé onílé bó tiẹ̀ mọ́lẹ̀ wọ́n lọ́wọ́ sáà ti tẹ̀ yá àtìyàwó rẹ̀ wọ́n ti gbé wọn o àwọn ọlọ́pàá Saudi pẹ̀lú àjọṣepọ̀ ìtàwọn orílẹ̀-èdè Nàìjíríà wọ́n lò ní wọ́n ṣiṣẹ́ náà wọ́n ti mú wọ́n ní ṣùgbọ́n Alérò gangan fúnra ẹ̀ wọn ò mọbi tó wà o wọ́n ní ṣùgbọ́n pẹ̀lú iṣẹ́ tí wọ́n ti ṣe láti mú ìyá àtìyàwó yìí ó ṣeé ṣe kí wọ́n sọ ibi tí Alérò bá wà tí ọwọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò tí ó sì tẹ̀ ẹ̀yin náà mọ̀ gbọ́ Mẹ́kà yìí náà ń lọ wọ́n sì ń fogun jà àwọn èèyàn Nàìjíríà ó lágbára o ẹ̀yin èèyàn mo fẹ́ kẹ́ ẹ máa kọ́mẹ̀ntì sí abẹ́ fídíò yìí o kọ́lọ́n kókó ayọ̀ o Mẹ́kà yìí náà ni o ọ̀rọ̀ mọ̀ tí wàá dójú ẹ̀ báyìí ọ̀rọ̀ ti dójú ẹ̀ lórí ọ̀rọ̀ Aláàfin náà ni o bẹ́ẹ̀ bá gbàgbé kò pẹ́ ní lọ́lọ́ yìí ní gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyẹn ẹnjiníà Ṣèyí Mákindé ló bá mọ̀ kéde ẹ̀ wípé àwọn fẹ́ fi Aláàfin jẹ ọba láíláí chairman permanent chairman fún àwọn traditional rulers nípínlẹ̀ Ọ̀yọ́ alága fáwọn lọ́balọ́ba pé Aláàfin nìkan ni ó mọ̀ jẹ́ àtìgbà yẹn lọ̀rọ̀ yìí ló ti ń di gòbe nípínlẹ̀ Ọ̀yọ́ táwọn ilé ìgbìmọ̀ asòfin náà sọ wípé àwọn fẹ́ yan Aláàfin kójó ni ó jẹ́ permanent chairman ṣùgbọ́n àwọn èèyàn ti fárígá o ìlú Ògbómọ̀ṣọ́ gbogbo àwọn àgbààgbà abẹ wọ́n ti yarí wọ́n ní kò sí tó jọ gómìnà ẹ tutù ẹ̀ dànù bẹ́ẹ̀ náà làwọn Ìbàdàn náà tún dìde wípé gómìnà kò sí ti jọ
ẹ tutù ẹ̀ dànù. Àwọn t'Ògbómọ̀ṣọ́ yìí kàn tiẹ̀ ló wá pa ìtàn. Wọ́n nítàn lẹ́nu o. Àsáwọn Ògbómọ̀ṣọ́ wọ́n mọ ìtàn tó báyìí. Wọ́n pa ìtàn ọ̀hún ó débì kan. Àwọn àgbààgbà wọn mọ́gàjí ni wọ́n sọ. Wọ́n ní sẹ́ rí Ọ̀yọ́ ọjọ́ ń tà ń sọ Ọ̀yọ́ empire. Wọ́n lọ́yọ́ empire tẹ́ ń wò yẹn. Wọ́n ní ó ní àwọn ìgbésẹ̀ kan gan tó Ògbómọ̀ṣọ́ gan tí Ọlọ́run fi lo Ògbómọ̀ṣọ́ fún Ọ̀yọ́ ń gbà yẹn tí ò fi jẹ́ kógun gan ó kó àwọn lọ. Wọ́n tún wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ wọn. Wọ́n ní sẹ́ wá rí Ọ̀yọ́ empire tẹ́ ń sọ. Wọ́n ní ìjọba Ọ̀yọ́ empire àgbà yẹn ti wó. Kò sí tí ń jẹ́ Ọ̀yọ́ empire mọ́. Ọ̀yọ́ tuntun ló wà ń sìn. Kódà wọ́n ní bí Ọ̀yọ́ tuntun tí wọ́n ń lò ń sìn pé ó ní ipa táwọn gan kó ń bẹ̀. Tó fi di pé wọ́n ráàyè relocate sí Ọ̀yọ́ tuntun tá à ń sọ lónìí. Ó ní tó bá wá rí bẹ́ẹ̀, ó ní kò sí bí ọ̀bọ ṣe sorí tí náà kí ò sorí. Pé àbá òfin tí wọ́n gbé wá wípé àwọn fẹ́ sọ Aláàfin di permanent chairman fún ẹgbẹ́ àwọn lọ́balọ́ba nípínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n ní ẹ tutù ẹ̀ dànù gómìnà àní gbà. Àwọn Ògbómọ̀ṣọ́ ló ń sọ̀rọ̀ yẹn o. Wọ́n ní kò sí ní tó jọ. Wọ́n ní Ọ̀yọ́ ọjọ́un ó ti collapse. Ọ̀yọ́ tuntun la wà yìí. Pé gbogbo àwọn ìlú tá a sì ń sọ yìí Ògbómọ̀ṣọ́ àti Ìbàdàn wọ́n láwọn ìlú ńláńlá ni. Ìlú ńláńlá tó ní kìmí ni. Wípé ẹja gbàgbé ti jọ́un ayé tuntun la wà yìí. Bí Aláàfin bá ti ń jẹ ṣíàmánù kí wọ́n máa rotate ẹ̀ kí Olúbàdàn náà máa jẹ kí Ògbómọ̀ṣọ́ káwọn náà máa jẹ ni. Ṣùgbọ́n pé ẹ lọ fi Aláàfin pòǹlẹ́ fi jẹ wọ́n ní ẹ tutù ẹ̀ dànù. Ẹ má jẹ́ ó jẹ́ Aláàfin nìkan. Gbogbo àwọn náà làwọn náà lẹ́tọ̀ọ́ láti jẹ ipò yìí. Torí àbádòfin tí ìjọba ń gbìmọ̀ láti sọ dòfin ni wípé àyàfi tí ò bá sí Aláàfin nìkan nílé làwọn ọba àyókù bíi Olúbàdàn àti ọba Ghandi ìyẹn ọba ìlú Ògbómọ̀ṣọ́ làwọn ló lórí ọ̀fẹ́ láti mọ jókòó gẹ́gẹ́ bí alága. Wọ́n ní ṣùgbọ́n bí tọ́rọ̀ dé dúró àwọn ò ní gbà o. Gbogbo àwọn mọ́gàjí tìlú Ìbàdàn wọ́n ti fárígá o mọ́ gómìnà lọ́wọ́. Wọ́n ní kò sí ní tó jọ. Bẹ́ẹ̀ náà làwọn t'Ògbómọ̀ṣọ́ làwọn náà dìde o wípé kò sí bí ọ̀bọ ṣe sórí o tí náà kì í tí ò sórí. Wọ́n ní kì í ṣe pé àwọn ń bá Aláàfin àwọn ń bá wọn jà o. Wọ́n láwọn ò bá Aláàfin jà o. Wọ́n ní ṣùgbọ́n ẹjẹ́ á sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà. Wọ́n ní ṣe bí wọ́n ń rotate kínní ìtẹ́lẹ̀ ní gómìnà kí wàá lóde tẹ́ fẹ́ da gbogbo ẹ̀rú. Wọ́n ní kò sí ní tó jọ o pé ìlú ńlá l'Ògbómọ̀ṣọ́, ìlú ńlá l'ìlú Ìbàdàn, ìlú ńlá pọ̀ nípínlẹ̀ Ọ̀yọ́. Ẹ jẹ́ kí wọ́n máa pín. Kódà kì í wá ṣe kí wọ́n jẹ́ ìlú ńlá nìkan. Àwọn ìlú ìṣẹ̀yìnbáyé ó ní àwọn ìlú tá à ń dákọ̀ yìí. Ní táwọn ìlú Ògbómọ̀ṣọ́ àti tìlú Ìbàdàn bí wọ́n ṣe ń fárígá mọ́ gómìnà Ṣèyí Mákindé lọ nìyẹn pé ẹ tutù ẹ̀ dànù. Aláàfin nìkan ò lè máa jẹ ṣíàmánù lọ. Kò sí bọ́bọ̀ ṣe ṣe rí tí ìnàkí tí ò sórí. Ẹ̀yin èèyàn máa pín. Ẹ máa pín sí gbòòrò ayé o. Bó ṣe ń lọ náà ni o. Ẹ máa pín sí gbòòrò ayé o. Ẹ máa pín. Ẹjọ́ máa rìn. Àkójọpọ̀ ni. Èmi ló tún ṣẹlẹ̀ yìí o. Ẹ̀yin èèyàn arábìnrin kan tí wọ́n pè ní Zainabu. Zainabu ni wọ́n porúkọ ẹ̀ o. Zainabu Muhammadu o ni wọ́n porúkọ ẹ̀ láti ìpínlẹ̀ Zamfara. Ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ kódà wọ́n níbi tọ́rọ̀ ẹ̀ dúró báyìí. Ó ṣeé ṣe kí wọ́n dájọ́ ikú fún o. Kí sì lẹ̀ṣẹ̀ tó ṣẹ̀? Ẹni tó jẹ́ kan nínú àwọn ẹbí rẹ̀ ló sọ o. Ó lẹ́ṣẹ̀ tó ṣẹ̀ ni wípé ó yí padà. Ó lóun ò ṣe mùsùlùmí mọ́. Ó di kìrìsìtẹ́nì. Wọ́n níbi tó ti wọ wàhálà nìyẹn o. Kódà arákùnrin kan tí wọ́n porúkọ ẹ̀ ní Pastor Samuel. Wọ́n ní kan nínú àwọn àgùnbánirọ̀ ni. Wọ́n lò ní wọ́n gbé wá sí agbègbè ibi tí Zainabu wà. Bó ṣe di pé wọn àti ẹjọ́ máa ń sọ̀rọ̀ nìyẹn o. Wọ́n jọ ń sọ̀rọ̀ o. Lọ̀rọ̀ bá wọ̀rọ̀ ló di pé ló introduce Jésù sí pé wàá gba Jésù lólúwa àti olùgbàlà rẹ̀. Wọ́n ní lẹ́yìn ọ̀rẹ́ yìí Zainabu ló bá mọ̀ tẹ́wọ́ gba ẹ̀sìn pé òun ti ṣetán láti di kìrìsìtẹ́nì o. Wọ́n ní gbàrà tí ó ṣetán tó yí padà tó di kìrìsìtẹ́nì pé kò kàn tiẹ̀ yí àwọn gan. Bọ́rọ̀ ṣe dé ọwọ́ àwọn oní ẹ̀sìn àwọn olórí ẹlẹ́sìn tí ń bẹ ń Zamfara. Wọ́n ní bí wọ́n ṣe di pé wọ́n arrest Zainabu Muhammadu nìyẹn o. Wípé dandan yóò fojú balẹ̀ ẹjọ́ sàríà. Wípé ẹni tó wá jẹ́ bí rẹ̀ ti ń sọ̀rọ̀ pé ó gbóríṣiríṣi irú nǹkan báyìí pé bíi death penalty ni nǹkan tó ń ṣe tó ń kojú báyìí o. Pé ó ṣeé ṣe o kó jẹ́ wípé ẹjọ́ ọkú ni wọ́n máa dá fún pé kí wọ́n pa o. Látàrí wípé ó lóun ò ṣe ẹ̀sìn mùsùlùmí mọ́ pé kìrìsìtẹ́nì lòun fẹ́ máa ṣe. Kódà àìmọye àwọn lọ́ọ̀yà ni wọ́n ti ń dìde wípé wọ́n gbọ́dọ̀ tètè gbé Zainabu lọ sí ilé ẹjọ́ tìjọba ni pé kì í ṣe ilé ẹjọ́ sàríà ló yẹ kán gbé lọ. Sòfà tó jẹ́ pé Zainabu ti di kìrìsìtẹ́nì pé kí wọ́n gbé lọ sí ilé ẹjọ́ ìjọba o. Wípé
n táwọn wá ń wò ni pé bóyá n ti ń jófin sì ṣiṣẹ́ Nàìjíríà torófin Nàìjíríà náà ló sọ pé ó wu ẹni tó bá wù ó lè ṣẹ̀sìn tó bá wù pé bọ́n bá wá dájọ́ ikú fún ìgbà yẹn gan làwa mọ̀ pé Nàìjíríà ti fọ́ kò sì sí ti ń jẹ́ òfin ní Nàìjíríà mọ́. Gbogbo àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ àwọn lọ́ọ̀yà lóríṣiríṣi káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ni wọ́n ti ń pariwo wípé ẹ fi Zainabu Muhammadu ẹ fi ilẹ̀ o toró ní ẹ̀tọ́ ó sì lórí ọ̀fẹ́ láti ṣẹ̀sìn tó bá wù. Kódà ọjọ́ Friday ọ̀sẹ̀ yìí ni wọ́n ó gbé lọ sílé ẹjọ́ sàríà o ní ìpínlẹ̀ Zamfara. Ẹ̀yin èèyàn ìbí ètò ṣẹlẹ̀ àfi sùúrù Ọlọ́run kó àìbínú lọ́rùn Ọlọ́run kó àìbínú ẹ̀sìn tó bá wù yàn kó ṣe ṣùgbọ́n wọ́n náà ti gbé lọ àfàìmọ̀ kó mọ̀ jẹ́dọ̀ ẹjọ́ kú ni wọ́n dà fún Zainabu látàrí wípé wọ́n ló lóun ò ṣe ẹ̀sìn ìmọ̀lé mọ́ o pé Kristẹni lòun fẹ́ máa ṣe. Ẹ wo ìyẹn náà ara àwọn nǹkan tí mo tún mú afẹ́yìn èèyàn pé kẹ́ ẹ lè mọ̀ tí ń ṣẹlẹ̀ ní o. Àkójọpọ̀ níje ẹ̀yin èèyàn ẹ máa bá wa pín ẹ máa share ẹ̀ lógúnlógún ẹ share ẹ̀ lọ́pọ̀. Ó lágbára o ó lágbára. Ẹ wo.